òṣèré tíátà Murphy Àfọlábí ògo ńlá ni àwọn ẹbí ẹ̀ bàbá jẹ́rìí sí pé nínú ẹbí àwọn ògo ńlá ni tí ọmọ ológo irú ọmọ ológo bẹ́ẹ̀ bá jákú lójijì tó ẹni tó kú ní 49 ó jákú ni o bàbá kí ló lè faru kí ló lè múrú ẹ̀ wá àbí kí ni ìmọ̀ràn fáwọn òbí tó bá gbé ẹni yìí ògo òdílé ni irú ilé òun gbọ́dọ̀ sá tí òògùn ẹ̀ tàbí dọjọ́ alẹ́. ẹ ṣe mo gbàdúrà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín orúkọ mi Prophet Michael olorunbe olùdásílẹ̀ Lord God Liveth ṣe rí nǹkan tẹ́ lè olóòtú yẹn torí Ọlọ́run lílè fún mi ní orí ọ̀fẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ láti ẹ̀kọ́ ní ìjọba sọ̀rọ̀ nípa ògo àní pé èèyàn wà ológo èlò àbí pé ó mọ̀ pọ̀ mọ́ ológo lòun ṣùgbọ́n ayé ò fún nísìnyí ṣe rí irú tẹ́wàá béèrè yẹn pé kí ọmọ ológo jákú lójijì máwọn ẹbí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ńlá ni o irun tó lè fà á pọ̀ sá ṣe rí ẹni ológo òun ló máa ń rí ìyọnu èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ gbà yẹn gbọ́ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ ológo ó gbọ́dọ̀ rí ìyọnu àwọn òkú kan wà wọ́n ti ń ṣàlàyé nípa àwọn òkú kan àwọn òkú kan wà tó jẹ́ pé ògo àárọ̀ ló ní kò ní ògo ọ̀sán kò ń ṣe pé ògo mi fẹ́ jára nù ògo ẹlòmíì ò ń ṣògo ọ̀sán ògo ẹlòmíì ògo ọ̀sán kò ń ṣògo alẹ́ ògo ẹlòmíì Ọlọ́run fún ní àárọ̀ ọ̀sán alẹ́ ẹlòmíì Ọlọ́run fún ní alẹ́ a máa fi àárọ̀ jìyà á fàṣọ pásítọ̀ ṣùgbọ́n tó bá dalẹ́ ògo àtàn náà kò dé sí tí ò ṣe tún ṣe nínú gbogbo ẹ̀ ṣe ẹni tí wọ́n bá yan ògo àárọ̀ lọ́mọdé wọn á rí pé bó ṣe ń ṣe gbogbo nǹkan skul ẹ̀ nǹkan yóò tẹ̀ lọ skul ọwọ́ àdísówó á bẹ̀rẹ̀ sí kọ́lé àtọ́yìn àtijọ́ 20 something á bẹ̀rẹ̀ sí lo mọ́tò gbogbo nǹkan ẹ̀ kó tó dáwọ́ ní business kan náà dájú pé ẹni ẹ jẹ́ ẹni ajé ọmọ ológo ni irú ògo bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá tètè kíyèsára àwọn tó jẹ́ ìdílé ẹ̀ pé ọmọ tí ó ń sá eré yìí ká wádìí sí ọ̀rọ̀ ẹ̀ lókè ògo tó níyì o kó lè lò pẹ́ because ológo làwọn olófo máa ń bínú bàbá ẹnikẹ́ni tó bá ti dólógo àwọn olófo máa bínú ẹ̀ ó lè jẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó lè jẹ́ àwọn ọ̀gá ẹ̀ ó lè jẹ́ nínú àwọn ọ̀rẹ́ gbogbo bó ṣe ń ṣe tó ń lù tó ń àjọ ẹ̀ inú wọn ò ní dùn sí àgàgà kó wà láwọ́ dípò pé gbogbo èèyàn máa fẹ́ràn rẹ̀ so nǹkan táwọn ò lè ṣe ni because àwọn ò lè fowó wọn kó máa fi wá iyì so gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ó máa ń bà àwọn èèyàn yẹn nínú jẹ́ bíi kó ṣubú ni wọ́n á máa ju òkúta sí ẹsẹ̀ tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ kó ní break ní àsìkò gbà kan tí ò bá ní break bóyá ó sick àbí nǹkan kan ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tí àjálù yẹn bá máa ṣẹlẹ̀ ó mú ìparun wá ẹ̀rí tẹ́ bá wo ògo Jósẹ́fù ológo ọmọ ni gbogbo èèyàn náà mọ̀ ṣùgbọ́n ògo yẹn ó tàn láti àárọ̀ wọ́n lè ti rí wọ́n ṣe lára ẹ̀ wọ́n tà lẹ́rú wọ́n jù sẹ́wọ̀n ẹ̀rí ó ní bírèkì láwọn ọbẹ̀ yẹn wọ́n tì mọ́lé ṣùgbọ́n nígbẹ̀yìn ògo ẹ̀ ṣe kí ni ògo ẹ̀ fi ara hàn májẹ̀mú ayọ̀ ó ṣẹ ní orí ẹ̀ nítorí bírèkì nígbà tí ó ní bírèkì yẹn ó dà pé wàhálà ni nínú ayé bẹ́ẹ̀ Ọlọ́run pamọ́ ni Bíbélì sọ pé apámọ́ irin títí ògo rẹ̀ yóò fi ju ẹ máa wo irú Murphy tẹ́ ẹ sọ yẹn sí ológo ọmọ ni in fact kò sí ẹ̀dá kan tó máa rí Murphy tí inú ẹ̀ ò ní dùn ṣé ti èdè tó máa fi ń yangàn nínú pé kó máa sọ èdè ní tó bá ń ṣe kíní bó ṣe gbajúmọ̀ sí ẹ̀rí tó bá ti wà ní kan máa mọ̀ pé Murphy and bó dẹ̀ ṣe máa ń present kan ó máa ń ṣe the real tó bá ṣe sinimá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó máa ń dàbí kó real a máa ṣe a fi taratara a fi ṣe ìwọ tó ń wò wá máa enjoy ẹ̀ inú a máa dùn even tó bá ti tọ́ orúkọ ẹ̀ báyìí wàá jókòó wàá fi kalẹ̀ sí movie dá sí pé ológo ọmọ ni irú èyí tó
tó bá jẹ́ ológo bẹ́ẹ̀ jíjẹ ayé ó máa fẹ́ wà fún, ṣùgbọ́n bó bá ti ń jẹ ayé sà bẹ́ẹ̀ náà ni kó ṣe láìkí Ọlọ́run. Tí o bá fi lè láìkí ayé ju Ọlọ́run lọ, ó ṣeé ṣe kó má jẹ́ kó nógo gbogbo pé ògo ẹ̀ ó lè gbadalẹ̀, ṣùgbọ́n nítorí pé kò súnmọ́ Ọlọ́run gidi tó kàn jẹ́ pé bóyá ájò olùkọ́ mi ṣe pé kó nǹkan máa là àwọn kan máa bínú ẹ̀, àwọn kan wà tó jẹ́ pé ẹ̀mí àìrí ni wọ́n kò ń ṣàwọn èèyàn bí báyìí tó jẹ́ pé ẹni tó bá ríṣì ló fẹ́ bì ṣubú. Ìyẹn ló sọ ẹ máa wo dẹjọ́ ológo ọmọ ni tẹ bá tún wo jẹjọjọ. Mo gbọ́ pé irú yàrá kan tí jẹjọjọ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ tíátà gan-an ti dìde ńbẹ̀. Àwọn nǹkan sọ pé ó lawọ́ tó lè sẹ́yìn pé kò lè dá jẹun ẹ̀rí, ṣùgbọ́n bí ọmọkùnrin yẹn ṣe pọ́pùlà tó máa ń pani lẹ́rìí tó máa ń ṣe oríṣiríṣi tó ẹ̀rí, nígbà tó yá ògo yẹn kú gbùm. Níjọ́ tí ògo yẹn kú, níjọ́ náà ni àwọn ẹlẹgbẹ́ ẹ̀rán ti pé kọ́ ràn lọ́wọ́ náà ṣẹ̀ṣẹ̀ bá kọ́lé ẹ̀ lẹ́yìn ikú ẹ̀. Dàsí pé ẹ̀mí pin ògo ṣẹ̀ṣẹ̀ ṣe kíni ó búyọ because wọ́n ti mọ̀ náà pé èèyàn bẹ́ẹ̀ ni ẹni tó ti gbélé ẹ̀ tó lọ fi kọ́lé ara ẹ̀ wà. Ó jẹ́ kán dísáìgbà ó dà dẹjọ́ fine this time pẹ̀lú bó dẹ̀ ṣe wà lóyà tó dẹ̀ ṣe kíní ó jẹ́ ká ràn lọ́wọ́ bẹ̀tì níwọ̀nba àgbà tó jẹ́ pé kádàrá yẹn wọ́n ṣiṣẹ́. Yẹn ni máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ sá pé you have to treat your destiny. Kò treat destiny yẹn bó ṣe jẹ́ kó lọ. ká mójútó dáadáa. Bẹ́ẹ̀ ni sà destiny dàbí pé ẹni tó máa ń ṣẹ̀ ara ẹ̀ lọ́dọ̀ dókítà nígbà gbogbo. Màmá kan wà ní London, owó popular Nàìjíríà yìí náà, tí n bá sọ fún yín ọdọọdún ló máa ní pásítọ̀ ẹ gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ mi àtàwọn ọmọ mi àti ní ẹjọ́ ẹ bá mi gbé, ó ti ní time tọdún láti bẹ̀rẹ̀ a máa gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ ògùn lẹ́yìn kókàn lọ church tó ń kírun kàn kírun. And I'm telling you prayer tí màmá yẹn máa ń gbé kalẹ̀ lọ́dọọdún kò sí kan náà àwọn yẹn tó kábàámọ̀. Ẹlòmíì bí ni pé òun as a lucky man àbóhùn káàbọ̀ òun mọ̀ ọgbọ́n òun ni so kò fẹ́ mọ̀ pé destiny yàtọ̀ kádàrá yàtọ̀ tó dẹ̀ kó jẹ́ kí wọ́n máa mójútó kádàrá yẹn ní time to time ló yẹ kí wọ́n máa mójútó pé ẹni tó bá ti ń lọ òkè kó má lọ sílẹ̀ mọ́, ẹni tó bá dẹ̀ ti ń lọ sókè kó má rí àjálù because ẹni tó bá ń lọ sókè sà òun ló yí sí jù láti rí ṣubú because ó ń sáré. Ẹni tó bá dẹ̀ ń sáré tó bá ju bìsí lẹ́sẹ̀ ó possible kò ṣubú, ìṣubú rẹ̀ lẹ́yìn ó lè mú kẹ́ni ẹ̀ pín. Ṣùgbọ́n ṣẹ́ni tẹ́ kókòrò rárìn bẹ́ẹ̀ bá ju bìsí lẹ́sẹ̀ àárín náà kíkó tó bá tiẹ̀ bá akọ̀rọ̀ àkàkọ́ àmọ́ máa lọ ni because kò séré kankan tó ń sá. Mo mí kò jẹ́ pé bí atálákà lèèyàn àbẹ̀ni tí ò tí ì rògbòlù bẹ̀tì ẹni tó bá ń lo ògbó lọ́wọ́lọ́wọ́ gan ló jẹ́ kó kíyè sára pé kó gáàjì ògbó ẹ̀ there's a spirit tí wọ́n lè fi gáàjì ògbó kókó má bàa pẹ́ lójijì. Bẹ́ẹ̀ ni sà nǹkan tó tẹ bá rí ìdítọ́ lọ́run fi gbé àáfà wòlíì kalẹ̀. Èmi ò sọ ẹni tó kàn ń ṣe ìtòhùn ní tiẹ̀ tó lọ́rùn rán níṣẹ́ o but ẹni tí ẹ̀mí mímọ́ rán níṣẹ́ tó ń fi ẹ̀mí mímọ́ ṣiṣẹ́ bó jẹ́ wòlíì bó jẹ́ àáfà tó jẹ́ pé ó ní ẹ̀mí mímọ́ láti máa fi ṣiṣẹ́. Irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa ní orí ọ̀fẹ́ láti gáàdì ògo, láti tọ́jú ògo tó ń rìn kó má bàa wálẹ̀, ògo tó ti jábọ́ àbí ògo tí yàn kàn fi pé ògo ni mí tẹ́ pé nǹkan tó ń fi yẹn kò jáde kò bú jáde tó jẹ kó bú jáde ọjọ́ orí dẹ̀ lọ. Now ó jẹ́ kí èèyàn ní wòlíì tiẹ̀ tó máa pé yes dáàdi báyìí ló máa ṣe ń rìn. Tó bá ní wòlíì ẹ̀ tó ń sọ ìdá mẹ́wàá ẹ̀ déédéé bàbá tí wòlíì ẹ̀ bá sùn báyìí kẹ́ni ẹ̀ wà ní Amẹ́ríkà àbí l'Àbújá tí kò bá fẹ́ ṣe ẹni ọmọ ọjọ́ ẹ̀ àbí ẹni tó jẹ́ olólùfẹ́ ìran máa wá sójú ẹ̀. Bàbá wọn ṣe lè wọ́ pọ̀ tó ìran wá ìṣẹ́jú kan ni pé lágbájá alẹ́ ìdílé abẹ́ Ọlọ́run pé Olúwa Ọlọ́run ṣàánú mi ọmọ mi yóò gbọdọ̀ ṣubú torí ẹni tó bá jẹ́ wòlíì àbáfà ọmọ tó bá bí nìkan òun kọ́ ni ọmọ wọn. Ẹnikẹ́ni tó bá ti ń gbàdúrà fún kí irun funfun wà lórí ẹni yẹn kí wòlíì yẹn má ju 27 years lọ bàbá irun funfun yẹn kò ní anointing jùlọ ọmọ ni ẹni tí ó ní irun funfun yẹn sì jẹ́ fún wòlíì ẹ̀ bẹ́ẹ̀ ni sà. So a ti rí kan náà àwọn ọmọ ẹ̀ pé
Ọlákúnlé ni kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Ọlákúnlé irọ́ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ abẹ́rẹ́ sí sa Ọlọ́run sà Ọlọ́run dàbí ìgbà tí èèyàn fa kẹsùn bí báyìí àbí èèyàn ka ìwé bẹ́ẹ̀ ni èèyàn ṣe máa ń sa Ọlọ́run dàbí pé kéèyàn wá ọmọdé kó wá ice cream tó bá fẹ́ kọ́mọdé gbé ẹ kó wá máa ice cream lọ́kàn báyìí tó bá ti jẹ́ olólùfẹ́ tó tí ìfẹ́ wà ní ice cream yẹn ọmọ yẹn máa wá sílé láti wá dé pé bó o bá gbé sẹ́sẹ̀ ìgbà yẹn á gbà bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ àti Ọlọ́run àṣẹ ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ pé tí ó yẹ pé tó bá ń sà pé bàbá ìwọ tó ti ní time fún ìwọ tó yẹ pé ohun ẹ ló ń gbọ́ nígbà gbogbo ìwọ tó jẹ́ pé òun ló rán ẹni iṣẹ́ torí Ọlọ́run ló jẹ́ òun ọmọ iṣẹ́ fàyàkì òun ló rán ẹni iṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì tó ń képe nígbà gbogbo tó ń wọ́n wájú nígbà gbogbo tó bá fi lè dúró gẹ́gẹ́ bí wòlíì tó kíà fún àwọn èèyàn Ọlọ́run á kíà fún. Bàbá tá a bá sọ nípa ti ẹni tí a mẹ́nu báyìí tàbí ká sọ nípa ọmọ ológo generally tá a bá rí ọmọ kan láti kópa yunifásitì oníṣẹ́ kóra mọ́tò kò ṣe dáadáa ayé ń tẹ̀síwájú gbogbo ẹ̀ ṣe dáadáa fún irú ọmọ bẹ́ẹ̀ tí àwọn olùlà kíyèsí nínú ilé kí ni wọ́n lè ṣe irú ẹ̀ ní wọ́ọ̀kù lójijì. Yes sir. Àwọn òbí ní láti máa fi ọjọ́ kan gbà níjà pé wọ́n tẹ̀ ní wòlíì wọ́n gbọ́dọ̀ ní ọjọ́ kan láti máa gbàdúrà fún ọmọ bẹ́ẹ̀ nítorí pé ó pọ́sibú má jẹ́ pé wọ́n bí márùn-ún má jẹ́ gbogbo márùn-ún náà ló máa nílò opportunity yẹn ó lè jẹ́ kan nínú wọn and then a máa rí tó máa ṣe ọ̀tá ẹ̀ náà nínú àwọn ọmọ òun náà dẹ́ gbọ́dọ̀ ṣọ́ra kó má fi nǹkan gbéraga láàrin àwọn ẹgbẹ́ ìyọ̀mọ̀ náà tó bá ń fi wọn ní gbéraga àbí tí òun máa ń gbẹ́kẹ̀gbọ́n ẹ̀ máa lọ fọ mọ́tò ó ti bẹ̀rẹ̀ sí ṣubú bẹ́ẹ̀ ni sàkó lọ fọ mọ́tò ẹ̀ ní car wash kó gbé wálé tó bá rí páwọn ìfẹ́ torí kan tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ jẹ wọ́n fẹ́ máa tẹríba fún púpọ̀ kó sáré tẹríba ṣáájú wọn kó fi ìwà ìrẹ̀lẹ̀ kó máa fi rin ọjọ́ ayé ẹ̀ kí bàbá tàbí ìyàwó ọmọ bẹ́ẹ̀ kó máa gba àwẹ̀ àti àdúrà kan fún un lóòjọ́ kó bá tiẹ̀ ní wòlíì pé kó lọ síwájú tó bá wá ní wòlíì kó yan wòlíì ọmọ yẹn fún un ọmọ kan wà ní Kẹ́ńyà báyìí ní simsa láti Ìjẹ̀bú màmá rẹ̀ ló mú wá nígbà tó rọ́pọ̀ tó níta àti bóyìnbó kan rìn mú wá gbàdúrà fún un ọmọ yìí ó máa rìnrìn àjò láìpẹ́ yìí ó kò lè tọdún kan àbọ̀ kí n tó ọmọ yìí tó rìnrìn àjò kọ́ tí mo fojú mi rí náà lọ́jọ́ náà dẹ̀ ní kò tí ì sí nǹkan lọ́wọ́ bẹ̀ka gbàdúrà tú òyìnbó yẹn ọmọ yẹn ní opportunity tí ìyanu dẹ̀ fi ṣẹlẹ̀ tó dẹ̀ sẹ́ni pé ilé tí wọ́n gbé ní Ìjẹ̀bú ló rà fún ìyá ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ológo ni àwọn náà mọ̀ ṣùgbọ́n ògo yẹn ò tí ì buyọ ògo yẹn nìdí wòlíì Ọlọ́run wá ṣe wọ́n ṣe rí nìkà nínú pépà máa jáde náà magazine máa ń sọ̀rọ̀ lórí tẹ́lẹ̀ so opportunity yẹn tán rí wọ́n bá pè mí mo ní ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí ọmọ ẹ̀kọ́ máa dìde láìpẹ́ yìí tètè dìde kó rí mi láàárọ̀ ọ̀la. àwọn àtẹ̀síwájú ẹgbẹ́ àti ilé iṣẹ́ apá kìíní orúkọ yín nọ́mbà àdírẹ́sì. gbogbo ẹni tó ń wò mí ẹ gba nọ́mbà yìí kẹ́ máa pè mí kí lè máa gbàdúrà fún ìwọ tó bá jẹ́ pé òwò ẹ nílò kí wọ́n gbàdúrà sí àbí kó ní nǹkan pàtó tó máa ṣe máa sọ fún ẹ wàá dẹ̀ bí ògo náà lò ní agbára olú Ọlọ́run àwọn ogun náà nọ́mbà tó máa pè mí sí rè 070-360-38757 àti WhatsApp nọ́mbà mi 091-356-42057 and then gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tẹ́ wá sí program Destiny Recovery ti parí báyìí ó parí lánàá lórúkọ Ọlọ́run inú wa dùn gbogbo àwọn èèyàn give testimony mo tẹ ṣẹ̀dá testimony láti Bayelsa arákùnrin kan tó wá láti Bayelsa òun náà máa gbọ́ báyìí ẹ̀nà ó ní bàbá mi mo lè ralẹ̀ ní ọdún mẹ́ta lẹ́nu ṣùgbọ́n Ọlọ́run ṣe àánú wọ́n kàn pè mí ẹni àjálù rí máa jálù mí wọ́n kàn pè mí wọ́n lè sọ pé kí n sanwó lẹ̀ yẹn yékíyé tó bá lọ mi àwọn tó kó dání láì ṣùgbọ́n òun náà talẹ̀ yẹn fún onídàbà mo ti fẹ́ lu nílé lọ́dún irú àánú wo lọ́lọ́run fi wò ó Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n náà bá pe nọ́mbà yẹn ó ṣeéṣe kí ọ̀rọ̀ tiẹ̀ náà tó dà bẹ́ẹ̀ tàbí kó dà jù bẹ́ẹ̀ lọ. Now program wa ó tún ṣe ń tẹ̀síwájú every Sunday anointing service lọ́rọ̀ ní ká má dà dúró ní aago 2 ní àárọ̀. Now ní Tuesday enough is enough ní aago 9 láàárọ̀ títí di aago 12 ló wá di nísìn. Now ní ìjọ Thursday preaching and healing ní dédé aago 5 nírọ̀lẹ́ di aago 7:30 níbi tí a máa fi agbára omi tá a máa fi ṣiṣẹ́ fún gbogbo ènìyàn bó ti wù kí ṣòro náà jẹ́
ìṣòro yẹn bá ní orúkọ Jésù. Máa fún yín nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, o lè pè mí, màá dẹ̀ sọ àdírẹ́sì yẹn níbikíbi tẹ́ bá ti ń bọ̀. Ẹ bá sọ pé lẹ́kọ̀ọ́ ẹ̀ ń lọ sí Òjòdú Bágà, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop after Omole Akíọdé lókàn, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop, ẹ wọnú street Akíọdé yẹn lọ, number 8 Ọmọbọ̀gẹ̀, number 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé bus stop ní Òjòdú Bágà. Nọ́mbà yìí mo fẹ́ kó máa pè mí sínsìn. WhatsApp number mi 091 356 42057 and other number 070 360 38757. Lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀, wàá rògbòdò.